káfọ́ kọ́ dẹ̀ wí lẹ́nu rẹ̀ ìmọ̀ wo ni máa wèrè gẹ́tẹ̀ ní kéwò ni kéwò lórí burúkú tẹ́ ẹ mọ́ kéwò tẹ́ ẹ kéde fi ń dá wàhálà lẹ̀. alukuri àánú gínà láàfọ̀ kira bàdáwù. káwá pa gbọ́ pé àáfàá kan ó tún wá jẹ́ màmú odidi ìlú ńlá ìlú Ọ̀yọ́ ọ̀dẹ̀ kéré ìlú àlùbáríkà ní ìlú Ọ̀yọ́. ìmáàmù Ògbómọ̀ṣọ́ Ògbómọ̀ṣọ́ jàre ìmáàmù Ògbómọ̀ṣọ́ ètí ń ṣẹlẹ̀ lákòókò rẹ̀ yìí sọ gbọ́ nínú tapọ̀ ṣẹlẹ̀ sí màmú kankanrí l'Ògbómọ̀ṣọ́ kó o lè mọ̀ yí pé kéwù tó olóòkè ìmọ̀tọ́ ọlọ́ọ̀mọ̀ láyé fàkó wúlò. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وعلى أصحاب سيدنا محمد وعلى ذريات سيدنا محمد وسلم تسليما آمين. gbogbo ẹ̀yin olóríire ẹ jọ̀ọ́ máa bá mi sí àpúrógámù yìí. Ìmáàmù Ògbómọ̀ṣọ́ onísọkúsọ gbogbo ẹ̀dá tó bá ti ní ọ̀rọ̀ tẹ́nìkan ọ̀sọ́ rí nílò wọn sọ àbùkù tẹ́nìkan ọ̀kan rí ní ọkàn gbogbo ẹ̀ tó bá ní tẹ́nìkan ò ṣe rí lòun ó ṣe ntójú ẹnìkan ò rírí lójú ẹ̀ máa rí. Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ẹ̀yin bàbá wa nílùú Ògbómọ̀ṣọ́ mo kí ń kú àmúmọ́ra o ọlọ́mọdé ẹ̀ sí oyè yẹn ní o wàláì ọlọ́mọdé ẹ̀ sí oyè yẹn ní o ìsọkúsọ ìmáàmù yìí ti pọ̀ jù náà sáfà àjọ lọ́nu àfọ̀kì sọ́lọ́ náà ìrántí ọlọ́run la jẹ́ kí wọ́n dé ìfẹ́ẹ̀tì yẹn síbi wàlímà wọ́n dẹ̀ máa ń wí kẹ́tẹ́kẹ́tẹ́ ọlọ́dì púpọ̀ abẹ́ ìwárí tójú àwọn ará ìlú Ògbómọ̀ṣọ́ ń rí wọ́n ìfáìtì yẹn síbi wàlímà kọ́dẹ̀ máa wí kẹ́tẹ́kẹ́tẹ́ káwá gbọ́ lẹ́nu odidi àfà odidi ìmọ̀lú kó ní àlùkùránì ò tó yẹn jẹ la ilaha illallah muhammadu rasulillah sallallahu alayhi wa sallam. Ìmáàmù Ògbómọ̀ṣọ́ kọ̀dísírítà káfírùn tó àbárẹ́ ni sọ fún ọ yẹ kó jí kí wọ́n lọ wùyọ́ sí Islam ni. ó yẹ kó jẹ́ kí wọ́n lọ wùyẹ́ sí Islam. àwọn èèyàn tí wọ́n sẹ́ndì láìfù yẹn sí mi wọ́n pọ̀ débi ọ̀fẹ́ tó 70 èèyàn tó sẹ́ndì ẹ̀ sí mi. wọ́n ní kó wá jẹ sàrà onílẹ̀ fún ẹ̀yin bàbá wa nílùú Ògbómọ̀ṣọ́ ọlọ́wọ́ bá ní láyé o torí gbogbo ẹ̀ tó bá jí aṣáájú tẹ́mi ẹ̀ bá ti ga tí kíburú ẹ̀mí ìgbéraga bá ti ń bẹ lára ẹ̀ ọlọ́run jí ogún lé ayọ̀ ni gbogbo àwọn tó kó lẹ́yìn ọlọ́mọdé ọ̀dà wọn sínú igbó ni. káàfọ́ ọdẹ bóde kó wá sọ lẹ́nu rẹ pé alukùránì ò tó jẹ alukùránì gínà láàfọ́ kira bàdáwù. wàkọ́lá rasulillah sallallahu alayhi wa sallam alukùránì yìí káàfọ́ ọdẹ wí lẹ́nu rẹ̀ ìmọ̀ wo ni máa wèrè gẹ́tẹ̀ ní kéwò ni kéwò lórí burúkú tẹ́ ẹ mọ́ kéwò tẹ́ ẹ kéde fi ń dá wàhálà lẹ̀. alukùránì gínà láàfọ́ kira bàdáwù. káwá pa gbọ́ pé àáfàá kan ó tún wá jẹ́ màmú odidi ìlú ńlá ìlú Ọ̀yọ́ ọ̀dẹ̀ kéré ìlú àlùbáríkà ní ìlú Ọ̀yọ́. Ìmáàmù Ògbómọ̀ṣọ́ Ògbómọ̀ṣọ́ jàre ìmáàmù Ògbómọ̀ṣọ́ ètí ń ṣẹlẹ̀ lákòókò rẹ̀ yìí sọ gbọ́ nínú tapọ̀ ṣẹlẹ̀ sí màmú kankanrí l'Ògbómọ̀ṣọ́ kó o lè mọ̀ yí pé kéwù tó olóòkè ìmọ̀tọ́ ọlọ́ọ̀mọ̀ láyé fàkó wúlò. láyé fàwọn ìmọ̀tọ́ ọmọ òwúlò kéwù tó kí òwúlò ọmọ tó ṣẹlẹ̀ lákòókò tiẹ̀ ni. àákò tiẹ̀ l'Ògbómọ̀ṣọ́ ńlárí ìmáàmù ti ń yájú sọ́ba kò ṣẹlẹ̀ rí l'Ògbómọ̀ṣọ́.
ẹjọ́ bá mi sí programu yìí ẹjọ́ dọ́dọ̀ ìmáàmù onígbéraga yìí ìgbéraga rẹ ti pọ̀ jù. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ànábì ní itilubul ilm ní máàdì ìlàláàdì ó sì fi yẹn kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ pé ẹ má dákẹ́ wíwá ìmọ̀ o ẹ jẹ́ kí ìmọ̀ yín ó máa pọ̀ sí o ẹ má káàárẹ̀ o kí àfa ọ̀ ìmáàmù kọ́dẹ̀ lanu gbàgà pé alukurani ò tó jẹ. Kọ́lá Afọlábí odidi ìmáàmù ìlú kọ́ wá sọ pé alukurani ò tó jẹ ìmọ̀ wo ló tó alukurani bẹ̀lẹ́ pé yóò ju kurani lọ kéwù wo ló tó alukurani bẹ̀lẹ́ pé yóò ju kurani lọ kéwù wèrè tẹ́ kẹ́bi náà lẹ́bi ń sọ ọmọ dọ̀tá bàbẹ́ ẹ̀ ń sọ bàbá dọ̀tá ọmọ ẹ̀ ń sọ kó àtìyàwó dọ̀tá ara wọn. Abomi lámòye rẹ́gún ẹni tó pọn abẹ kíni kò rí. Gbogbo tí àwèrè tẹ́ ń ké kiri ṣe bẹ́ẹ̀ nìkan lọ́kọ́ ẹ̀yin tẹ́ bá ka tí ò ní tíà tẹ́ ẹ lẹ́ẹ̀fẹ́ sí èrè ẹni tó kọ́ kíni kó wọ́n yà. Adábòlè mari khairun min sàbí gbogbo ẹni ọba ní ìmọ̀ tí ò lẹ́kọ̀ọ́ ò ní kankan ìmọ̀wó ni mo lórí burúkú tá à ń wá kiri. Kọ́dídì ìmáàmù lóde lanu gbàgà pé alukuriani ò tó jẹ alukurian la ilaha illallah muhammadu rasulillah sallallahu alayhi wa sallam. Ìwọ ìmáàmù Ògbómọ̀ṣọ́ àṣìyàn ni ọ́ wàlẹ́ àṣìyàn ni ẹ́. Àwọn ará Ògbómọ̀ṣọ́ jẹ́ sọ pé àwọn sì ń kẹsẹ̀ wàlẹ́ astagfirullah àṣìyàn ni ẹ́. Káfá dẹ̀ ní confidence láàrin ayé kó lọ ní gbàgà pé kùránì kò tó jẹ alukurian kí ẹ pé alukuriani kò tó ń téèyàn lè jẹ kò tó jẹ fún ẹ̀dá. La ilaha illallah muhammadu rasulillah sallallahu alaihi wasallam. Ọ̀tọ̀ ní ká fúnyàn ní ìdánilẹ́kọ̀ọ́ yìí pé ẹ má dákẹ́ wíwá ìmọ̀. Ọ̀tọ̀ ní ká má condemn bẹ́ẹ̀ bá fẹ́ condemn gbogbo kéwú tẹ́ ẹ kò fẹ́ condemn gbogbo fans ṣé kùránì alukurian. Irú mọ́mù wo ni mọ́mù Ògbómọ̀ṣọ́ yìí? Atakaburu wọ́n ní ìwọ ìgbéraga wọ́n ní bọ́lá fẹ́ bá olówó rẹ dé ìgbéraga ni wọ́n máa bá olówó òun dénú parun. Ìwọ dídì ìmáàmù ìlú tọ́jẹ́ pé àwa ìwà nú ẹ̀ tá a ṣẹ̀ṣẹ̀ ń jí oyé ọpẹ́ ìmáàmù ọba ìlú kì í ṣẹgbẹ́ àfa ṣẹ́fíńgà tá a sọ fún ọ ló tó gbà yìí pé ọba ìṣẹ̀gbẹ́ àfa ṣé wọ́n ló pèrè ẹ̀ ní màmú ló pèrè ẹ̀ láàfà ló pò kéwú. Ìwọ̀n tó ké náà kò sẹ́kọ̀ọ́ ń bẹ̀. Alukurani ọ̀rọ̀ Olúwa ní akramakum indallahi atqakum. Ẹni tó bá bẹ̀rù Ọlọ́run lè yẹn gidi. Kí lè bá kiri? Tẹ́ ẹ bá fi yàrá mẹ́wàá, tẹ́ ẹ bá fi tó tíà, kò ní túmọ̀. Èèyàn mélòó lẹ jèrè ọkàn rẹ̀? Èèyàn mélòó ló jèrè lára yín? Kí ni ìṣe yín àti ìwà yín nínú ìlú? Adéyẹmí Adéwùmí àbúrò ní sẹ́yìn my pastor Kọ́lá Fálábí ẹjọ́ torí tọ́lọ́hùn ìwà àti ìṣe tá a fi báyẹn ṣe ó pàtàkì ju kéwù wèrè tẹ́ ń bá kiri lọ. Tẹ́lẹ̀kẹ́ ìmọ̀ tẹ́lẹ̀mọ̀ tẹ́lẹ̀mọ̀ gbọ́dọ̀ respect òbí ẹ̀ mọ́. Kí o tẹ́lẹ̀kẹ́ ìmọ̀ tẹ́lẹ̀mọ̀ tẹ́lẹ̀mọ̀ sí ọ̀gbọ̀dọ̀ kọ́ ọ̀gá ẹ̀ lè mọ́. Ìmọ̀ la ti rí yẹn.
lè má rí ẹ̀ka mi sábì ẹ̀kọ́ ọmọ nìyàn ó lóore ju owó ẹ̀ lọ ẹni tó bá ní ẹ̀kọ́ bí màá rẹ̀ bá ti wò kéré tó ìmọ̀ rẹ̀ ó wúlò fún. Sàwọn àlékún ta ni ẹ pẹ̀lẹ́ máa ẹjọ́ ta ni o mo wà ní live mo ṣe program lọ́wọ́ ni o. Àyà mi ẹ fún mi ní ìṣẹ́jú mẹ́wàá máa pín padà. Yes ma. Kí lè ń bá kájẹ ẹ kàn ní ayé lára ẹ ń da ayé láàmú oníkálukú yìí wá ń wá followers ẹ ń wá kí wọ́n sọ pé lámọ́rin sọ́ńtẹ́nìkan sọ́rí gbogbo ẹ bá lóun fẹ́ sọ́ńtẹ́nìkan sọ́rí àbùkù tẹ́nìkan kàrí ló máa kàn ẹ bá lóun fẹ́ ṣe tẹ́nìkan òṣèré ní tójú ẹnìkan ò rí lójú ẹ máa rí. Èmi ò tí ì rí inú ìlú kan rí ká sọ pé odidi màlúù kan yájú sọ́ba ó ń dẹ́ múmbàrí ó ń rò ipò ńlá ní odidi ọba aládé ó useless arẹ́rọ̀ kan useless ọba ọ̀dọ̀ ọwọ́ ìmáàmù yìí náà ni. Adémi kì í ṣe Lísì o Lísì kan ló fún màmá Muyideen ní 250 o Yàyà Gàmbàrí ti kílí ara rẹ̀ kì í ṣe Lísì o ṣẹ́gbọ́n mà kì í ṣe Lísì o Lísì Anjọ́rin òun kọ́ ló fún ìyá Muyideen ní 250 o ṣẹ́gbọ́n ọ̀rọ̀ ọba mi dúró tì yín ọlànàbì ìmáàmù Ògbómọ̀ṣọ́ lọ ṣe sùúrù mọ́ńkà tábà láwù lákàsáyà àti kàálà dàfíkà gbogbo tá a bá kọ mọ́yẹ̀ tó jórí rẹ̀ á kò lè lọ garagara ò láyé. Látẹ̀mí ṣe fìlẹ̀ àdì ẹ mọ rìnrìn hànà lórí ilẹ̀ ìmáàmù Ògbómọ̀ṣọ́ garagara rẹ̀ àti girigiri ìsọkúsọ rẹ̀ tiẹ̀ ti pọ̀ jù ẹ̀mí kìlọ̀ tẹ̀mí ẹ̀ ga ṣé wọn là kọ́kọ́ àfa àti ọkọ̀ wù l'Ógbómọ̀ṣọ́ ni àwọn wòlíì Ọlọ́run pọ̀ l'Ógbómọ̀ṣọ́ àwọn alágbòye ẹ̀sìn pọ̀ l'Ógbómọ̀ṣọ́ àwọn onímọ̀ pọ̀ l'Ógbómọ̀ṣọ́ má fọ́ lu Ògbómọ̀ṣọ́ ní sùn náà burú. Sọ́yẹ́ kọ́ jẹ́ káwọn aráàlú Ògbómọ̀ṣọ́ kábàámọ̀ kó àfihàn síwájú. Kó didi àfa odidi ìmáàmù odidi ìlú ìmáàmù ọba kọ́ ọ̀dà bóde kọ́ lánú gbàgà kọ́ ní ìmọ̀ àlùkùránì ò tó jẹ́ kẹ́nìkan pé àlùkùránì ò tó jẹ́ tí kùránì ọba ti wá tó jẹ́ ìmáàmù Ògbómọ̀ṣọ́ bóde kọ́ sọ fún àwọn àfa pé ìmọ̀ tuntun tó jẹ́ rè. Èmi tẹ́mi ń bọ́ sọ̀rọ̀ yìí mi ní rìsọ́ọ̀tì primary six lọ́wọ́ oríire rẹ̀ ò sì ju tèmi lọ ilé pé kò tó tèmi ó lóríire tó jù mí lọ ó ṣẹ̀ṣẹ̀ sàràfà nínú 2005 mo ti lọ Mẹ́kà mi ní rìsọ́ọ̀tì primary six lọ́wọ́ èmi àtúmọ̀ kọ́ra mi pé ẹ̀yà mi primary 5 graduate ó kálukú wá gbàgbé pé àlùbáríkà lójú ẹni ó ké ojú nù yẹn náà ní takò bá bẹ́ẹ̀ ẹni ó lóun ké ojú nù yẹn kò respect yẹ mọ́ ẹni ó ké ojú òní bàbá àwọn wọná orí burúkú ò lè ń bá kiri. Nígbà tẹ́nìkan bá ka tíà onítíà tó ní ọ̀sẹ̀ tó mọ́kéwú tóun ẹni ọkọ̀ tíà tó ọkà ńkọ́ kí ni ká pín òun. Ọkà tíà onítíà oní ọ̀sẹ̀ ni tó mọ́kéwú tú ọ ẹni ọwọ́ akọ tíà yẹn kí ni ká pè é ẹnìkan lọ́kọ̀ wá láàrí ẹ̀yìn kan lọ́kọ̀ àsìmáwí rìsálẹ̀ ẹnìkan lọ́kọ̀ ìsí ẹnìkan lọ́kọ̀ kọ́dà tafsiri Jalalaini ní àwọn kan ní wọ́n bí ó di ẹ̀ jáde tó o bá lọ ọmọ kéwú àwọn tí wọ́n á kọ́ ń tọ́ ọ̀ka tó fi lọ ọmọ kéwú kí ni ká pè wọ́n. Èwo ló sìgá èwo lórí burúkú tẹ̀ ń bá kiri èwo ńlá ni èwo wóróworó ojoojúmọ́. Ṣé ọ̀fẹ́ ìmáàmù Ògbómọ̀ṣọ́ yìí
kọfẹ́ mẹ́ pé nu gbogbo ṣé mi mọ́mù ti bẹ́ẹ̀ lọ Yorùbá ìwọ nìkan ló useless jù you are 200 useless man. ìmáàmù ti ń yájú sọ́ba aládé ìmáàmù tí ọmọ pàtàkì ọba àlú wọn. ọbẹ̀ fún ọmọ nídánilẹ́kọ̀ọ́ dẹ̀ ń dorí wọn rú ọbẹ̀ fún ọmọ nídánilẹ́kọ̀ọ́ dẹ̀ ń wú wórówóró òun wí kẹtàkẹtà òun wúrà dáadáa irú ìdánilẹ́kọ̀ọ́ sì wo nìyẹn. ṣe ìdánilẹ́kọ̀ọ́ nìyẹn ni àbí yẹ̀yẹ́ product. alukó olúwa gẹ́ni wà lámà ádámà àsìmá àkúlà ìmọ̀ tọ́lọ́wọ́ bá fi mọ yẹn sẹ́nìkan lè fi mọ ni gbogbo ọmọ tẹ́lẹ̀ mọ́ náà ìmọ̀ èṣù náà ni ìmọ̀ ṣẹ̀tánì ni ìmọ̀ sátánì ó sì tẹ̀ ń kó kiri lẹ̀. gbogbo ẹ̀yin àfa oníkálukú ò béèrè ìdáyà lọ́dọ̀ Ọlọ́run àwọn àfa àti ẹbọ ọ̀tá yìí tákàbúrò ọ̀jọ́pọ̀lọpọ̀ gbádùn àfa àdẹ́ni wà ní kíbúrì yá lirọ́bà náà sí fàtúbí màsún sàtúnfọ̀tàjà nàbà ní àwà tẹ́kì gbogbo ẹ̀dá tí bá ti ń ríra rẹ̀ bí ìgbà pẹ́ nìkan ò tóun ẹ sọ fún pé òun gan ló lójú. Ìmáàmù Ògbómọ̀ṣọ́ dẹ́ẹ̀dẹ́ mẹ́ràwó ìsọkúsọ rẹ̀ ti pọ̀ jù. ẹ jẹ́ kọ́ ọmọka yunifásitì alukurani ò tó jẹ́ sànàwí ò tó jẹ́ ìdádí ò tó jẹ́ ọgbẹ̀gbẹ́ àlùbáríkà ni. sọ ọgbẹ̀gbẹ́ àlùbáríkà àìmọye ọ̀pọ̀lọpọ̀ nù yín tọ́lọ Saudi tọ́lọ Íjíbítì ẹlòmíì lógún ọdún ẹlòmíì lọ́dún mẹ́ẹ̀ẹ́dógún oko ní tún dà ó rìn kiri bí ìgbóná ni ó rìn kiri bí ìgbóná ni ṣé wọn yẹn lọ́wọ́ àríra rẹ bí pàtàkì pátákó ní ọ̀ kì í ṣe pàtàkì gẹ̀rẹ́gẹ̀rẹ́ rẹ ti pọ̀ jù Ìmáàmù Ògbómọ̀ṣọ́ gẹ̀rẹ́gẹ̀rẹ́ ti pọ̀ jù torí náà ẹ sọ fún Ìmáàmù Ògbómọ̀ṣọ́ kó lọ take time ìsọkúsọ ọ̀rọ̀ social media ti pọ̀ jù ẹ̀mí ẹ̀ ga nítorí ẹ̀ mú ọtọ́ ń yájú sódìdí ọba aládé odidi sọ ohun tó Ògbómọ̀ṣọ́ nẹ́ẹ̀bá wà gbogbo Ògbómọ̀ṣọ́ ọ̀rọ̀ rí ọgbọ́dọ̀ jẹyàn lójúmọ́ àmọ́ Ìmáàmù Ògbómọ̀ṣọ́ lọ rántí o àdìsí ànábì Muhammad sallallahu alaihi wasallam ànábì ní máa rọ̀fà ànábùsà wàdà àwùláwù wọ́n máa wàdà ànábùsà rọ̀fà àwùláwù ọ̀rọ̀ rí ojú bá ń lọ gbogbo ẹ̀yin olóríire alálùbáríkà mo ti wà nú mọ́sáàsì yín o mo ti wà nú mọ́sáàsì yín o fẹ́rẹ́mù tá a sọ fún yín ni wọ́n ti kó dé ẹ má bá mi sí à prógámù yìí ẹ má bá mi sí àrẹ ẹ má bá mi sí àrẹ torí tọ́lá ìtàníbà Muhammad fẹ́rẹ́mù tá a sọ ni wọ́n ti kó dé yìí o òun lẹ́wọ́ tí wọ́n sẹ́ẹ̀tì sẹ́nu ọ̀nà wíńdò yìí o ẹ má bá mi sí à prógámù yìí àbúrò ní sẹ́yìn fẹ́rẹ́mù tá a sọ ni wọ́n ti kó dé yìí o òun lẹ́wọ́ tí wọ́n sẹ́ẹ̀tì yìí o. More blessing. Fẹ́rẹ́mù tá a sọ rẹ̀ o. Ni wọ́n ti kọ́ dé yìí o. Mọ́sí ni la wà yìí o. Ó ní dispensary. Wọ́n kàn ọ̀rọ̀ ni àbí. Bí wọn náà ló gbèsè. Ńlẹ́lẹ́yìí ṣe àti rí bí ṣe ń lọ. Tọ́lọ̀ ń bá rí kájẹ́ kéèyàn orí ẹ má bá mi kà 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ìkẹsàn náà lẹ́rí tí ń gé lọ́wọ́ yìí ìkẹsàn lẹ́rí tí ń gé lọ́wọ́ yìí Ọlọ́run lè fi ẹnì kọ̀ọ̀kan wá sílẹ̀ pẹ̀lú ògo tọlọ́run aburú òní ṣe ẹ̀ ní kẹsàáyé yín ẹkún kù lọ́wọ́ Ọlọ́run lára wa Ọlọ́run bá ní kó yín lọ́wọ́ ọlọ́run máa ń ṣe àlọ́
wala quwwata illa billahi aliyyil azim. Ẹ bá ní sí à prógámù yìí wọ́n ti kó fẹ́rẹ́ mu mọ́sáàsì yín dé inshallah rahman kọ́lọ́wọ́n bá ní ṣe ní rọrùn òun náà lẹ́tìrí tí wọ́n ti ń rọrùn káwọn bíríkìlòdé kan ṣọ́ọ̀kì ẹni inshallah gbogbo wọn náà tó bá fẹ́ kún iṣẹ́ ọlọ́run lọ́wọ́ ọ̀dọ̀ Òdodo TV ẹ̀sùn ọ̀fà ayé gbaránù ẹ̀sùn ọ̀fà ayé gbàbọ̀sí kí táyọ̀ má bínú Kẹ́hìndé ẹ̀gbọ́n àlùbáríkà ni ẹja béèrè fún o àlùbáríkà lójú iṣẹ́ kọ́ lówó o bẹ́ẹ̀ bá mọ kí ó bí èpọ̀ ẹlẹ́kọ̀ sọ́dọ̀ lóríire o bẹ́ẹ̀ ọba dẹ̀ mọ̀ ju fátíà lọ tálùbáríkà bá ti wọnú ayé rẹ̀ ló bá tán àfààní inna sha'adata amrun laysa yudrikuha alu sa'adati illa bil maqadiri inna lil maqadira amrun laysa yudrikuha alu lil maqadiri illa bil masabibu marumatun li unasin talibina laha wa qad tushaqu ila qaumi bi taysiri Ọlọ́run ní faburú sẹ́ni kankan nù wa ẹjẹ́ àna sùúrù sí tá à ń ṣe gbogbo àwọn àfáà ẹjẹ́ àna sùúrù sí gbogbo àwọn bàbá wa tí wọ́n ní ìmọ̀ lánàá kéwù wọn ò tó nǹkan lóòótọ́ àmọ́ kò sí tí ẹ béèrè lọ́wọ́ Ọlọ́run tí ò fún wọn kò sí kókó tí wọn ò lè tú kò sí tí wọn ò lè ta tójò bá sùn wọn sọ fọ́lọ́run pé ṣe sùúrù jó dìgbà bẹ́ẹ̀ kójò tó rọ̀ àlùbáríkà lójú àti tẹríba iṣẹ́ kéwù èrè dé tẹ́lẹ̀ ẹ̀ mọ́ kéwù iná lẹ́ ń dayé rú gbogbo èèyàn lẹ́ni ọ̀wọ́ náà kí lẹ́ ń bá ká ṣé ẹ ti mọ kéwù tó ṣètánì ní bí ṣètánì ṣe mọ kéwù tó náà tó bí ṣètánì ṣe mọ kéwù tó ń kọ́ wọ́n padà gbèpè lẹ́nu Olódùmarè ni ojú òní tì wá Fásakí Fúnkẹ́ àbúrò ní sẹ́yìn o fẹ́rẹ́ mu wíńdò mọ́sáàsì yìí ni a ti ń rí yìí o bọ́lá ń bá rí ẹja jẹ́yìn orí o fẹ́rẹ́ mu ni wọ́n ti ń rí yìí o sáré kí mo ti kà lẹ́ẹ̀kan ó pẹ́ mẹ́sàn-án owó fẹ́rẹ́ mu láti rí fún gíláàsì ó kú gíláàsì o Ọlọ́run ní owó ẹnì kankan yín náà lẹ́ o máa ń jẹ́ àbí asánẹ̀ tí ń fọlá wá ṣírò ní àmùsàlíà bẹ́ẹ̀ bá ṣe dáadáa kan ẹ̀mọye lọ́rọ̀ fi dá padà fún ilé Ọlọ́run lélẹ́yìí a kí gbogbo àwọn tí wọ́n kún wa lọ́wọ́ débi tó dé yìí mo kí mùsùlùmí inú wa tó kún wa lọ́wọ́ débi ó dé yìí Ọlọ́run ní jí ẹ ráre mo kí àwọn kìrìsìtẹ́nì inú wa lọ́pọ̀lọpọ̀ eric mo fi lọ́pọ̀lọpọ̀ kún mo kí àwọn kìrìsìtẹ́nì inú wa lọ́pọ̀lọpọ̀ wọ́n ṣe ìgbìyànjú tó pọ̀ gan Ọlọ́run ní ra ẹ láre o màmá tẹnumọ́ pé bọ́lọ̀ ń bá rí kájé yẹn náà rí inshallah fẹ́rẹ́mù rèé o fẹ́rẹ́mù rèé o Ọlọ́run jọ̀kọ́ bá ní sédélẹ̀ ọkọ̀ sanwó alẹ́sùn olóore o inshallah gíláàsì inú ẹ̀ adẹ̀ blasta kọ́lọ́run jọ̀kọ́ bá ní ṣe ń rọrùn gbogbo ládá tí yẹn máa ń rí bí kíkún iṣẹ́ Ọlọ́run lọ́wọ́ Ọlọ́run má ṣe léèwọ̀ fẹ́ ní kọ̀ọ̀kan wa ọlá abọ́lọ̀ ń ṣètò ọlá abọ́lọ̀ ń ṣètò ọlá abọ́lọ̀ ń ṣètò ọlá abọ́lọ̀ ń ṣètò ọlá wàlá quwwata illa billahi alayhi las ibi tó dé tí mo tún fẹ́ kẹ́ ẹ̀ mọ̀ nù sọtí salamu alaykum wa rahmatulahi wa barakatuh a kú ọjọ́ ajé tòní àtẹ̀mí àti àjọra àánú Ọlọ́run àárìbùkún Ọlọ́run ibi oríire ẹnì kọ̀ọ̀kan wá dé kò ní fẹ́ débẹ̀ takú sí gbèlè pé yọ takú síbẹ̀ ọlá sallallahu alayhi wa sallam.